Ọlọ́run ìbà rẹ o, Ọlọ́run ọ̀gá ògo, ìwọ lànà, ìwọ lèní, ìwọ sì tún lọ́jọ́ ọ̀la o, ìbà o. Bàbá ṣàún ṣe bà o. Ọlọ́run ìbà rẹ o, Ọlọ́run ọ̀gá ògo, ìwọ lànà, ìwọ lèní, ìwọ sì tún lọ́jọ́ ọ̀la o, ìbà o. Bàbá ṣàún ṣe bà o. Ìbà. Ìbà. Ìbà àwọn Elédùmarè ọba ògo ògo, ọba àjíkẹ́, ọba àjígẹ̀, ọba fẹ́rẹ́fẹ́rẹ́, ọba àjùmọ̀pè, agbénimọ́dẹ̀yìn, afúnimọ́ṣèrègún, ọba alẹ́gbẹ̀lọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbára àdúgbò, abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fì. Ìbà. Ìbà dápẹ́pẹ́ ọba kókó, èrò akatakọ̀ bá lóṣù, aṣọ mẹ́ẹ̀ẹ́dínlógún lásán ọ̀sán pọ̀nà, yémiyémi gbẹ́kẹ́, ọgọgọ rúmọrúmọ, apanimọ̀hágún olókìkí òru. Ìbà lọ́wọ́ yín àti ìdímùjẹ èèyàn. Ìbà àwọn ajẹ́rùn òru, ìbà àwọn ajẹ̀dọ̀ èèyàn mọ̀bì. Ìbà yín o. Ẹ̀yin la tòró òró jẹ̀ fún ọ̀gàlàntà, ẹ̀yin la fíjú ẹlẹ́yẹ tí wọ bàtà dẹ́, oníbàtà pèlè mọ̀jà tí banijá láì fọwọ́ kan ní. Ìbà. Láàlú ògiri òkò, ó dọwọ́ rẹ o. Òbẹ̀lẹ́kún sunkún kẹ́rù òbẹ̀lẹ́kún, òbá dá sọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣèjẹ̀. Ó ní mi ń sunmí láàárọ̀ yìí ń sùn fún ẹbọra tí jẹ́dá tọ́ pa. Èṣù mọ́sẹ̀mí, mọ́sẹ̀ ilẹ̀ Yorùbá, mọ́jẹ̀ ilẹ̀ Yorùbá dàrú. Mọ́jà burú sàwọn èèyàn mi, àwọn tó jó nígbà òwò ètò yìí, àwọn ṣe ń ṣàtìlẹ́yìn fún mi lórí ètò tí mò ń ṣe yìí. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ, mọ́jà ṣìọ́tẹ̀, mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀, mọ́jà gun ayé, mọ́jà ogun alẹ́sẹ̀, mọ́jà jìsọ́fẹ̀ àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn mọ́jà tẹ̀ ẹ́, ẹni tá a ṣẹ̀ tá a wà bẹ̀ tí ò nígbà Elédùmarè, ó mọ̀ dọwọ́ rẹ̀. Mọ́jà bá wọn, mọ́jà bá wọn kó jọ, ó dọwọ́ rẹ o. Ìtanijí ńlá kan ni mo mú wá fún yín ìran Yorùbá lónìí lórí àwọn ìran Fúlàní. Fúlàní ò súnlé, wọn ò súnlé rárá. Ojoojúmọ́ ni wọ́n fi ń pète ogun lórí ìran Yorùbá. Torí ẹ̀ ni ìjọba ṣe wù wọ́n. Wọ́n mọ̀ pé táwọn bá wà nínú àpáta agbára àbí èkú daṣẹ́ ń bẹ lọ́wọ́ wọn lórílẹ̀‐èdè yìí, kò sí ní táwọn fẹ́ fà tipa àwọn ò ká. Wọ́n wá ní ète tí wọ́n ń pa lójoojúmọ́. Wọ́n lérò tí wọ́n ń gbé yẹ̀wò lójoojúmọ́ láti lè dáná sunlẹ̀ Yorùbá. Ṣùgbọ́n àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ò ní fún yín ṣe lágbára Elédùmarè. Gbogbo ọgbọ́n téèyàn fi jagun pátá, ara Yorùbá ni Fúlàní ti kọ́. Nítorí pé látijọ́ sùmọ̀mí ni Fúlàní máa gbé. Ṣùgbọ́n wọ́n rí pé Yorùbá lété ogun. Wọ́n mọ̀ pa lété ogun gan. Pé kì í ṣe pé bóyá ní Yorùbá oògùn la fi ń jà, ètí ogun la ní. A ní ọgbọ́n àtinúdá téèyàn máa fi jagun, tá a fi máa rẹ́rù kó lójú ogun. Gbogbo kìíní ni wọ́n ti understudy lára wa. Níbi tí Fúlàní wa gbọ́n dé, Fúlàní wa fira wọn lẹ̀, wọ́n jẹ́ orúkọ wa. Wọ́n fira wọn lẹ̀, wọ́n bá wa gbé, wọ́n bá wa sọmọlé, wọ́n bá wa sọmọ níbikíbi. Wọ́n fira wọn lẹ̀, wọ́n ṣẹrú lábẹ́ wa. Wọ́n fira wọn lẹ̀, wọ́n wá ń fi ọgbọ́n inú, wọ́n sì ń gba ilẹ̀ wa díẹ̀díẹ̀. Ẹ wo orú ọgbọ́n àtinúdá tí wọ́n lò láti fi gba Ìlọrin lọ́wọ́ Àfọ̀njá. Ọgbọ́n àtinúdá tí wọ́n lò fún Ògbómọ̀ṣọ́ kò ṣiṣẹ́ ni. Wọ́n lò lóde Ọ̀yọ́, ó ṣiṣẹ́. Nítorí ẹ̀yin tẹ̀ nígbàgbọ́ nínú wọn ló jẹ́ kí n mẹ́tò ìwá lónìí. Gbogbo ẹ̀dá tó bá ti nígbàgbọ́ nínú orílẹ̀-èdè Nàìjíríà, ìgbàgbọ́ nínú Fúlàní lẹ ní.
torí àwọn ni wọ́n ní Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ẹ kàn ń bá wọn jókòó lẹ́ ń fa ọ̀rọ̀ igun lẹ́ ń fà wá àwa tá a ti mọ̀ ẹ̀ ń fà wá sójú ogun Fúlàní títí dọ̀la ẹ̀ jẹ́ amọ́jọ́ tá a bọ̀ ń bẹ̀. Èmi ò sì ní yé pariwo torí opportunity tèmi nílé mi ń lò yìí. Èmi ò ní yé pariwo torí àwọn àrọ́mọdọ́mọ lọ́la kán lè mọ̀ pé kì í ṣe gbogbo wa náà ní lórí wa dọ́ta tá a mọ̀ pé Fúlàní ò sinmi ogun pẹ̀lú ìran Yorùbá. Àwa kan rí àwọn kan bẹ́nu wa bí wọ́n lajú wọ́n lẹ́ràn gàdá báyìí wọn ò ní rí tó gun ó fi kó wọn. Bí Fúlàní bá fẹ́ yín lóbìnrin tí obìnrin ọ̀hún bá bímọ fún kò ní kà á kún ọmọ rẹ̀ láéláé. Wọ́n nígbàgbọ́ pé Yorùbá ni àsopin yóò ní bá láéláé kó gbé dáúlà lé wọn lé lọ́wọ́. Bí Yorùbá obìnrin bá fẹ́ Fúlàní lọ́kùnrin àbí ní ìdàkejì wọn ò ní pe ọmọ yẹn ní Fúlàní láéláé torí wọ́n mọ̀ pé ẹ̀jẹ̀ Yorùbá sì rìn lára rẹ̀. Gbogbo tó bá jẹ́ ẹ̀tọ́ Fúlàní wọn ò ní jó tó lọ́wọ́ lẹ́ẹ̀fì mọ̀ pé wọn ò ṣàṣùpìyè. Ṣùgbọ́n Yorùbá a máa ń ṣàṣùpìyè púpọ̀ jọ. Yorùbá nìran mi ò bímọ fún wọn wà látijọ́ ẹ̀ lọ́wọ́ Yorùbá wọn á kọ́ nílà ìta bá ti kọ́ nílà kò ní lè sá lọ. Ọmọ náà ó lè máa kílèmù Yorùbá ọmọ tí ò gbọ́ Yorùbá tẹ́jẹ́ Yorùbá ò sí lára rẹ̀. Àwa kọ́ ńlá àwa ń pè lára wa. Òun ló fa gbogbo ọ̀tẹ̀ tẹ́ rí nílẹ̀ Yorùbá lónìí àtàwọn àwọn agbódegbà àwọn tí ń gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá la fi pọ̀ láàrin wa. Wọ́n pọ̀ gan. Yorùbá kàn ní tá a bá ka ẹrú wọn nínú ẹrú ò mọ bàjẹ́ ni. Tá a bá ka àwọn èèyàn tó ti dẹ́rù rẹ̀ wò síran Yorùbá àwọn tí Yíbò bí fún wa ní kẹ́ lọ wò. Àwọn ọmọ tí Yíbò bí sáàrin wa Yíbò obìnrin táwọn bàbá wa fẹ́ yàwó àbáwọn ẹ̀gbọ́n wa fẹ́ yàwó tí wọ́n jẹ́ Yíbò. Àwọn ọmọ tí wọ́n bí sáàrin wa ní kẹ́ lọ wò bọ́ sí wùwà. Mo lè fi mọ mí ní ọ̀rọ̀ tí mo sọ. Fídíò tí mo ṣe lánàá fídíò yìí kò lọ bó ṣe wù mí ṣùgbọ́n ẹ̀kọ́ ń bẹ ń bẹ tó wúlò nítorí ọ̀la Yorùbá ṣùgbọ́n kò lọ. Tó bá jẹ́ pé à ń pariwo pé ojúpa ojúṣe ni àwọn èèyàn ò wò ó ṣùgbọ́n ayé kọ́ ayé ò wò ó torí ẹ̀kọ́ tó wà ńbẹ̀. A sì mọ̀dí tá a fi ṣe torí ọ̀la Yorùbá ni. Gẹ́gẹ́ bí fídíò tí mo ṣe lọ́wọ́ yìí náà ni nítorí ọ̀la Yorùbá. Ẹ lọ wo ohun tó ń ṣẹlẹ̀ báyìí. Màá gbé arákùnrin kan wọlé yóò sọ̀rọ̀ nípa stage tí wọ́n bá Islamization agenda orílẹ̀-èdè Nàìjíríà ibi tí wọ́n bá dé. Ẹ máa wo ibi tí wọ́n ń bá lọ. Ẹ wò ó kẹ́kọ̀ọ́ wò náà ká má jẹ́ kọ́rọ̀ pọ̀ jù. So when I saw this news, I laughed. Do you know why I laughed? In fact, I will have talked about it, but I've been very busy lately. I laughed because the age-long agenda of the Fulani jihadists in our country and in our government is fast materializing and is fast becoming a reality. You see, this agenda has been around for over 200 years, if I'm not mistaken, since 1805. Uthman Danfodio jihad movement that invaded the Hausa land and took over their territory. The same agenda is spreading across the country at a very faster pace. Okay, you see, they gave a kind of instructional advice to the president to go and seek the help of Turkey. Turkey, an alleged terrorist country that has been sponsoring terrorism all over the Middle East, according to Egypt. So they are bringing Turkey to this country to be situated at the coastal borders of the country. Let's look at the news together. Turkey to establish military training facility in Nigeria. Now, paragraph 3 caught my attention. According to a statement on Sunday by the Ministry of Defense Chief Information Quinnet Eyoma At,
The planned training center will serve as a long hub for capacity development, with Nigeria already identifying a suitable coastal location for the permanent facility. A suitable coastal location for the permanent facility. Why a suitable coastal location? We don't have terrorism at the coastal borders of our country. You should bring Turkey to this country to be situated in the far north, in Sokoto, where they are comfortable, where terrorism is comfortable, where Boko Haram, ISIS, and ISWAP, where they are located. Why bringing Turkey to come and establish their military training facility at the coastal borders? So I'm kind of looking at it that the target is the southern part of Nigeria, and watch it when it comes. I will show you. The target is the southern part of Nigeria, and I'm looking at the MEND and IPOB, the Tompolo guys. So I am using this medium to call on Tompolo. Look, you have to be battle ready for this, and tell the federal government, please sir, Tompolo, tell the federal government that we don't need Turkey military facility in our coastal borders. We are peaceful here. We are peaceful. So let them know. If not, look, Turkey troop, they are coming. And if they come, they will import all this Boko Haram, ISWAP, all these guys, all those hardliners to this part of the world. And they will take over your territory from you. That is the agenda. I've been looking at this thing over the years. How will it be possible for Boko Haram, ISWAP, and ISIS to take over the South? This is the answer. This development is free takeover of your territory. So tell the federal government, let them take Turkey to the northern part of Nigeria. Tompolo, please. We are calling on you. We don't want Turkey here. Why are you bringing Turkey to this part of the world? Part of Nigeria. We don't need them. Let them situate in the north where they have terrorism, or in the middle belt, not in the southern part of Nigeria. You can see the Fulani scoring cheap goals because they have the backing of the OIC and the rest of them. But trust me, the God we serve will step into this matter and reverse the order of their plan. It will not be possible. That is what they are trying to do. And I don't know why Tinubu is trying to buy all these things and bringing them into this country just like that. Ṣé agenda Fúlàní ṣé ó pure báyìí àbí kò mọ pure lọ? Nígbà tí wọ́n bá gbé Turkey military base wá sí Nàìjíríà, gbàtà wọn tó gbé ní Nàìjíríà, wọn ò gbé lọ Sókótó tí Boko Haram wà o, wọn ò sì gbé lọ sí Kano, wọn ò gbé lọ Maiduguri, wọn wá ń gbé bọ̀ wá sí coastal area, àwọn tó súnmọ́ bí etí omi gankan tó bá gbé débẹ̀ Èkó lẹ́tì mọ expect ẹ̀, tàbí kẹ́ mọ expect ẹ̀ ní Niger Delta, tàbí kẹ́ mọ expect ẹ̀ l'Ondo. Níjọ́ kìíní àná ibi tó ṣùwọ̀ fújù tí wọ́n lè gbé sí Èkó ni, nítorí pé a sọ fún yín wípé ìgbàgbọ́ Fúlàní ni pé kí wọ́n jagun dókun. Ǹjọ́ wọn bá lè jagun dókun, ǹjọ́ náà wọ́n gbàlẹ̀ Yorùbá. Wọ́n fi jagun Òṣogbo, wọ́n jagun Jálumi. Ṣùgbọ́n ogun kan bẹ tí wọ́n fẹ́ gbìyànjú rẹ̀, pé tá a bá fi lè ráyè kọ́ńkà South, tá a bá fi kọ́ńkà South West, àwọn gbọ́dọ̀ wà létí omi Èkó. Wọ́n dẹ̀ sì ní plan yẹn dọ́là. Fúlàní nìkan lọ wò ní àwọn ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Fúlàní nìkan ní ìran tó jẹ́ pé ìtàn bàbá wọn bá kọ́ lẹ̀ làwọn ọmọ ọmọ tẹ̀lé. Ẹ lọ wò wọ́n Nàìjíríà torí ẹ̀ náà fi ń jẹ́ number 1 lójoojúmọ́. Ṣùgbọ́n ẹ̀yin Yorùbá tá à ń bá wí yìí, ẹ̀yin ni bàbá yóò ṣe nǹkan tó mọ́ kọ̀ǹdé mẹ́ta gbangba pé gbogbo tí bàbá mi ṣe pátá ẹ̀rọ ni kò wúlò. Ilẹ̀ Yorùbá lẹ ti rí. Ilẹ̀ Yorùbá lẹ ti rí. Bàbá ló tẹ ìlú dúró tó jẹ́ ọba. Ọmọ òdì yóò ní èmi ò ní ìdí ọba. Ó pọ̀ lọ nínú ìtàn ilẹ̀ Yorùbá. Tọmọ ọba sọ pé òun ò ṣe ọba, pé olú ọdẹ ló yà ńlá. Ó pọ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá lọ́wọ́ àwọn ìtàn Yorùbá níbi tí àwọn ọmọ ti dènà àpèrè bàbá wọn nítorí ká bàbá wọn rí mùdùnmùdùn ranù kan jẹ́ǹbì kan tí ó lóhun ò sọba, ẹ lọ fẹ́ lómi ìsọba. A rí odidi ìlú tí mo fẹ́ mú tàn rẹ̀ wá láìpẹ́ yìí tó jẹ́ pé àlejò bá lórí ilẹ̀, ó sì gbà kálejò jọba kóhun ó di ẹ́sà fúnlú yẹn nítorí ọdẹ tó jẹ́ tí ó mọ̀ rẹ̀ nàpa. Òun kan tó bá ti lè dọ́ba, òun ò ní láyè àti mọ́ gbé mọ́ kiri mọ́.
ṣé ẹ ti rí thinking ìran Yorùbá wípé Yorùbá ṣe tá àti gbé ogún òní wọn jùnù nítorí nǹkan tí ò ní túmọ̀, nítorí awẹ́wà. Irú ẹ̀yà tí ìran Yorùbá jẹ́ nìyẹn. Nígbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu ń bọ̀ wá síjọba tá à ń campaign fáwọn èèyàn á ní ẹ lọ ní sùúrù, ẹ jẹ́ kí Yorùbá náà tiẹ̀ débẹ̀ náà, tá a bá tiẹ̀ sí Yorùbá nation ẹ jẹ́ Yorùbá kọ́kọ́ débẹ̀ náà, torí gbà náà option méjì ló wà wájú mi gbàkúgbàkú. Option àkọ́kọ́ ni Yorùbá nation, the second one ó ní bàbá Bọ́lá Ahmed Tinubu láti gorí àpèrè Nàìjíríà. Mo wá rí pé ìkan gbọ́dọ̀ ṣáájú kan ká tó lè sọ pé a fẹ́ fara ya ìlú ìdí ìlú wa, a gbọ́dọ̀ ní agbára orílẹ̀-èdè yìí lọ́wọ́, torí ẹ̀ ló jẹ́ support bàbá Bọ́lá Ahmed Tinubu tí mi fi support Yorùbá nation gbà yẹn. But náà bàbá Tinubu wá débẹ̀, expectation tèmi ni pé bó ṣe débẹ̀ eré tí wọ́n máa sá ni eré bó ni yóò ṣe yẹ Yorùbá lọ́la tó bá tiẹ̀ fẹ́ lọ ọ̀nà wo ni ó gbà rọrùn. Tẹ́ ẹ bá notice pé nígbà tí Jonathan débẹ̀ mo ti sọ fún yín pé wọn ò ní fún Òbí ní chance yẹn láyé. Blogger tí Jonathan tó commit tí wọn fi jẹ́ kó continue ìjọba kì í sọ̀rọ̀ pé fowó lówó epo, kì í sọ̀rọ̀ pé kò jẹ́ káwọn Haúsá ṣe kíní kan, kì í sọ̀rọ̀ Boko Haram. Àṣà pé ó introduce national confab tó ní kí gbogbo 6 geopolitical zone kan jókòó kí wọ́n fi kàn lókun kí lẹ fẹ́ ká ṣe lórí ọ̀rọ̀ Nàìjíríà. Ibẹ̀ wọ́n ti fura sí pé eléyìí yóò pín orílẹ̀-èdè yìí. Èyí tí wọ́n gbógun ti Jonathan sí nìyẹn o. Ṣùgbọ́n àwọn leaders wa ní South they will never come out and say the truth. Nítorí pé òkèlè tí ó pọ́n lórí tí wọ́n mọ̀ rẹ́ bá ti bọ ẹ̀fọ́ ó wà lẹ́mìí wọn ju bó làwọn èèyàn mi ó ti survive lọ́la tí n bá ti ń bẹ̀ mọ́. Nítorí dojú ìjà kọ bàbá Bọ́lá Ahmed Tinubu nù. Èèyàn ṣe máa gbàgbé orírun rẹ̀, èèyàn ṣe máa ṣàsopìyè lẹ́nìí ọjọ́ gàtí kọjọ́ gàtí ó wá fẹsẹ̀ méjèèjì tí ro gàtìgàtì. Ẹ lọ wo ní tíṣẹ̀ sí bàbá Bọ́lá Ahmed Tinubu náà nílẹ̀ Haúsá. Ó ṣe confam kò ṣe confam, ó ṣe kíníkan kò ṣe kíníkan. Àṣàpọ̀ afurasí pé ń dárúkọ Lagos pé mú Central Bank section kan lọ sẹ́kọ̀ọ́, wàhálà bá wọn nílẹ̀ Haúsá láti gbà yẹn. Ní tó kọ́ sí problem bàbá Bọ́lá Ahmed Tinubu nìyẹn tó wọn fi ṣe tiẹ̀ mọ́. Ìwọ tó bá ṣèjọba orílẹ̀-èdè yìí tó bá ti wá láti South, ìtọ́ gbọ́dọ̀ ní agenda láyé òun ni wípé gbogbo tó bá ti fẹ́ nílẹ̀ Haúsá kọ́ máa ṣe àwọn Fúlàní tó bá ti fẹ́. As far as tí ó bá ti go against rule wọn tó jẹ́ pé àwọn South rẹ ní pariwo tó wà ń fìyà jẹ wọ́n, wọ́n mọ̀ fẹ́ràn rẹ o. Kódà wọ́n lè ní ọ̀sán ọdún 15 owó ni bàbá Ọbásanjọ́ fi ń rí wọn rule táfẹ́ rẹ́kọ̀ pẹ̀lú Ọbásanjọ́ dọ̀la tó rọ́ mọ̀ pé bàbá Ọbásanjọ́ lè ta ìran rẹ̀ nítorí àwọn. Ó sì gbìyànjú rẹ̀ 79 àmọ́ tí bàbá Ọbásanjọ́ dánwò. Ọba ìlú ìwà bẹ ìdó àníwà bẹ lẹ́ni bàbá yẹn lè sọ nítorí rẹ̀ rí lọ́wọ́ Matthew Tutuola Ọbásanjọ́ tí kú ọ̀nà wà láyé. Àwọn fáàkì tí mo sọ yìí ó tó ta lè lọ́wọ́ ìlú àwọn méjèèjì ká pè wọ́n jókòó nílẹ̀ Yorùbá pé ẹ sọ tẹ́ dánwò láàrin ara yín 1979. Ìtí bàbá Ọbásanjọ́ ṣe sí ìran Yorùbá nù. Ó wá tó débẹ̀ ní 99 again. Inú ìjọba rẹ̀ ní Bọ́lá Ìgè kú tí wọ́n fi rin fọ́ Bọ́lá Ìgè lórí. Ẹ bèrè lọ́wọ́ Ọbásanjọ́ pé ikú wo ló pa Bọ́lá Ìgè dọ́là sórí. Àwọn tí Fúlàní fẹ́ nù nínú wa. Ìwọ tó bá ti gbà kí irú rẹ̀ ó ṣẹlẹ̀ ọ̀tá wọn ni wàá jẹ́. To bring down Jonathan government nìyẹn. Torí kò yí ọ̀pọ̀lọpọ̀ Southern akẹ́pariwo ní Jonathan ṣe dáadáa Jonathan yóò sọ̀rọ̀ kó ṣe dáadáa kí wọ́n á dá bínú sí fún. Nítorí national confab tó ṣe ìtọ́ba yẹn Jonathan jẹ́ nìyẹn. Àṣírí bẹ̀rẹ̀ gọ́lẹ̀ nù mí lé nìyí pé ìṣẹ́dá kó fẹ́ dá gọ́ọ̀mẹ̀ padà sí regional system tàbí kó jẹ́ kó fẹ́ break Nigeria nígbà yẹn, because there is no way tó fi jẹ́ ọmọ Southern tó bá jẹ́ ọmọ ọkọ Southern tó bá gorí àpèrè yẹn ní tí ó gbà sẹ́mi rẹ̀ láyé ní kí Nàìjíríà pé tòró ò rí àṣírí tójú tẹ́mi rẹ̀ ò rí rí. Òun náà fi mọ̀ pé tí Jonathan bá fi lè gun àkàbà yẹn lẹ́lẹ́kejì
kò sí ní tó lè yẹ láyé. Wọ́n nígbà wípé tí Tinubu wá gbọ́ àkàbà yẹn lẹ́lẹ́kejì kò sí ní tó lè yẹ, kò sí nǹkan tí ó yẹ kó tó tún sọ, torí kò sẹ́ni tí ó rí constitution Nàìjíríà 1999 constitution tí tẹ̀mí rẹ̀ ò ní ṣèkì tí ò ní gbọ̀n pé wọ́n dẹ̀ bà orílẹ̀-èdè jẹ́. Tí n bá parọ́ ẹni tí bàbá Bọ́lá Ahmed Tinubu kó jáde kó sọ pé irọ́ mo pa lórí ọ̀rọ̀ tí mo sọ yìí. Ẹ wá jókòó sí kọ̀rọ̀ ibì kan, ẹ wá ń da orílẹ̀-èdè láàmú, ẹ̀yin pera yín ní Fúlàní. Wọ́n wá ti mú Yorùbá lẹ́rú, gbogbo àwọn ọmọ wa tán ṣe ṣòkòtò fèrè táwọn náà ṣe ló gbọ́dọ̀ àgàntì. Àwọn wá rò pé ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀rọ̀ ọ̀run. Ẹ mọ̀ pé Fúlàní agenda àwọn èèyàn lé ìtàn tí bàbá tí wọ́n kọ́ lẹ̀, wọ́n wá ń fi ọgbọ́n lé ẹ̀yin kẹ́yìn ó máa lé ọ̀run, sódà tí wọ́n bá bẹ̀rẹ̀ wàhálà wọn ọ̀rọ̀ ọ̀run ni wọ́n gbé wọlé. Tẹ́ rò pé bóyá wọ́n ṣe jihad ni, ẹ ní mọ̀ pé wọ́n ń jà fún agenda bàbá tí wọ́n ní. Ibi tó yẹ káwọn èèyàn campaign tó yẹ kó wà ń ta nìyẹn, kì í ṣe a máa takora wa, ìwọ mùsùlùmí ìwọ kìrìsìtẹ́nì. Àsìkò yìí ìpàdé tó yẹ kó máa lọ́nlẹ̀ Yorùbá ni pàdé onílé-jílé, bóò ni ìfẹ́ ó sì gbọ́ka àwọn èèyàn, bóò láti ta àwọn èèyàn wá jí tí wọ́n mọ̀ bí oko bí tá lọ. Tí wọ́n fi mọ ibi tá ń gbé tá ń dárin àjò wá gbà. Ẹgbọ́n tárákùnrin náà sọ, ẹ rí i pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ń jọra wọn. Ẹgbọ́n tọkùnrin sọ. Personal level, I want you to listen to this. He said that a Christian cannot win election in Adamawa. And he said, if I win the primaries, he will do anti-party against me. My own state party chairman is telling me that I cannot win election on account of my own religion. And I should trust that kind of a man to become my party chairman? And somebody's telling me the silence is golden? Since when silence become gold? When you keep quiet, it's not golden, it's cowardice. And I confronted him. I said, Sadiq, you said that you will not allow me to win primary election because I am a Christian. And the person who told me is around. He said I should call the person. And I called the person, and the person sat down. I said, this is what you told me, Sadiq told you. And I want you to tell me what you told him. And he said, yes, sir. He told me that he will not work for you because I am a Christian. That was Sadiq, a barrister, an educated man with master's degree, a PhD student, a former member of the House of Reps, a former speaker of my own state, discriminating against me on religious ground. And I shall go and vote for that kind of a person? I shall allow him to do Tazarche? In what country? There's no politician in Adamawa, none, I want to repeat, none, have access to mosque like Senator Abu. No Muslim in Adamawa enter church, they were enter mosque. No Christian in Adamawa enter mosque as I enter mosque. No Christian in Adamawa empower Muslims like me. No Christian in Adamawa built mosque like me. And now somebody is saying because I'm a Christian, that if I get ticket, he'll do anti-party for me. And now he's coming to lobby me to make him my party chairman. I will not. Biti Lawal, you brought Sadiq Hassan and you want to impose him on us. Go, we will Senator Agbo is okay. Now this is the mindset. You get? This is exactly the mindset. No one, I repeat, no one should chouse you or box you or intimidate you to stop aspiring for whatever you have in mind because you are an Ariwa Christian. Nobody should. Nobody. Now this is a public service announcement. You see, the Ariwa Christians you know are our parents. You don't know us. We are a different crop of Ariwa from our parents. We are entirely different from our parents. What our parents take, we are not willing to tolerate. We will not tolerate it. We will not fight you guys. We are educated. But I repeat, nobody will chance us or stop us into contesting for what we deem right. We are the new crop of Ariwa. We are Ariwa. And no, we are not less Ariwa. And nobody is more Ariwa than we are. The fact that we are Christians or we call God in another way does not make us less Ariwa
than you. We're not going. In fact, I don't have a problem if anyone wants to change his religion. I'm not against it, as a matter of fact. But for you to intimidate us, to tell us we can't win, you won't support us, and yet we've supported you all this while, not minding religion, you think our parents did that because they are second-class citizens? No, it will not work with us. Now, this is a general call. Let me use this opportunity to address every Arewa youth out there. Go and contest for whatever position you want to contest, regardless of whoever is interested in that position. You are not less Arewa. What is good for an Arewa person is good for an Arewa Christian. You don't get that? Let me say it again. What is good for an Arewa person is good for an Arewa Christian. So go ahead and contest it. Forget it. If you fail, you have succeeded in creating publicity for us, and God will bless you. If you are a Christian from Katsina State, aspire, mobilize resources, contest for governor, print posters, go ahead. You're breaking grounds. God will bless. If you are a Christian from Kano, do the same thing. My guys, Christians in Sokoto, start thinking of the same thing. Contest for reps, contest for every important office. Don't be intimidated by councillor. I'm not saying they are not good position, but aspire for whatever. Be active. Mobilize Christians that are there. Let us start from somewhere. You get? So guys, that's it. That is it. It's an entirely different ball game. It has worked in the past. You think it will work with us? It will not. It will not. It will not. We are not the Arewa you used to know. We are not the Arewa that your fathers and your senior brothers dealt with. We are not. We are an entirely new crop of guys. So guys, I've said it and I'll say it again. It is better you don't go to church and do politics than go to church and not do politics. At this point in our generation, politics is more important than attending a gathering called church. Wake up. Wake up. Wake up. Wake up. Arewa Christians, wake up. Arewa Christian youths, wake up. This is the time. There is no better time than now. We're not going to be violent about it. We are educated. We know what it takes. We know what it means to have an enabling and peaceful environment. But boxing us, chousing us, intimidating us, twisting us into doing other things other than what we have in our mind, it ain't gonna work with us, guys. No, not now and not forever. It's not going to work. It's not. If someone will leave Nigeria and go to the UK and contest for a political office and win, what happened to us that this is the only home we know? So Arewa Christians, wake up. Wake up, wake up, wake up, and wake up. Alright guys, as always, my name is Manasa Manaja Milafia, aka Headboard. Stay peaceful, guys. May Nigeria succeed, and may Nigeria be peaceful. Peace, guys. Peace. Stay peaceful. See you on the other. Now, mo fàkókò pé nígbà tí bàbá yẹn ó máa pè lẹ́ẹ̀kan, ó wá ń pe Àsárì Dòkúbò, ó ń pe Tòǹpolò, ó ń pe gbogbo wọn àwọn jagunjagun Niger Delta wípé ti rí kí wọ́n lọ máa múra. Èmi náà wá fàkókò pé àwọn jagunjagun ilẹ̀ Yorùbá látòrí Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ o. Mo wá tó pé olóyè CSI Chief Sunday Adéyẹmọ Ìgbòho ó bàbá dámì, ọkùnrin jọgọlọbí ọbẹ̀ tápà, ẹni àtinúgbẹ́ tí ń tirẹ̀ sójú ọ̀nà, eégún sẹnu jẹ́jẹ́ mutí, ọkọ̀ ìyá dámì. Mo tó pé lẹ́ẹ̀kan sí wọ́n tá a bá porí akọni ìyẹn máa fi dá lálẹ́ gàràgà ni. Ẹ má ṣàsùpìyè, ẹ má sọ àsùpìyè, gbogbo ẹnu kọ́ la fi sọ̀rọ̀, gbogbo ọ̀rọ̀ tẹ́jọ́ sọ́ńdà kọ́ńkọ́ pẹ̀lú bàbá Bọ́lá Ahmed Tinubu kì í sọ̀rọ̀ awẹ́wà ni o. Ẹ múra gidi kẹ́ ẹ máa gbogbo bí tẹ́ bá lè rìn sí báyìí àsìkò yìí, ẹ máa lọ prepare ara yín. Ẹni tó bá sọ fún yín pé Nàìjíríà will exist after 2027, ẹ gbàgbé lórí ẹ̀, story ni. Iná ó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí, ẹ lọ kọ̀ọ̀rọ̀ tí mo sọ lẹ̀, kì í sọ̀rọ̀ awẹ́wà torí plan ń lọ lókè ọya tó gbóná fẹlifẹli. Ẹni bá sùn lé nìkan, region tó bá sùn lé nìkan ni ó fara káṣá.
ṣùgbọ́n mi ò fẹ́ kílẹ̀ Yorùbá sùn lé, mo fẹ́ kọ́ńkàkú lọ prepare gbogbo bíkíbi tẹ́ bá mọ̀ tẹ́ lè wọ̀ lórí ìrìn àjò yìí, ẹ bẹ̀rẹ̀ sí ní wọ̀ báyìí, ẹ jẹ́ wọn máa rí yín lákọlákọ, ẹ jẹ́ kí Fúlàní ó rí wípé lóde ẹ̀yin náà dọ̀tá wọn, ẹ dọ̀tá bàbá wọn, bá bàbá wọn ṣe bá bàbá yín ṣọ̀tá, ẹ̀yin náà bá àwọn ọmọ wọn ṣọ̀tá, ẹ gbéra ńlẹ̀ kẹ dì hámara, kẹ sọ̀rọ̀ ayé di nǹkan mọ́ wọn lọ́wọ́ lákòókò yìí. Ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ bò kọ́délé, ọ̀rọ̀ ADC APC kọ́délé yìí o, ọ̀rọ̀ kólúkálùkù lọ mọ́ tara wọn lólobó káàkiri tágbára bá wà ní. Torí ẹ̀ mo fẹ́ kí fídíò mi yìí kó kan olóyè la, kó sì kan Ìgbà Gani Adams lára. Ọ̀rọ̀ Sunday Sẹ̀mí ààrẹ Sẹ̀mí kọ́ lélẹ́yìí, ọ̀rọ̀ bóun ni ọkọ̀ bàbá wa ò sí ní dìgbòrò, òun ni ti bẹ́lẹ̀ yìí, ọ̀rọ̀ tó wà lẹ́yìn nìyẹn o. Gbogbo àwọn akọni ilẹ̀ Yorùbá yòókù tá a morúkọ yín tẹ́ wà níbì kan, mo mọ̀ pé nǹkan bẹ́lẹ̀ Yorùbá tó ju àwọn tá à ń rí ń ta yìí lọ, èmi tí mo dúró yìí mọ̀. Gbogbo bí tí ìjọba wa wà, ẹ tètè máa gbéra ńbẹ̀, kẹ́ máa prepare àrìn àjò. Fúlàní ọ̀tá yín ni wọ́n, ọ̀tá tí tiwọn náà fọ́dọ̀ bá yín ṣe làwọn ọmọ wọn náà ń bá yín ṣe lọ́wọ́lọ́wọ́ o. Wọn ò bá yín sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ kó gà á láwọn Fúlàní lọ́wọ́, tẹ́ ẹ̀ ń jọ ń pé mọ́lú lára ara yín, ọ̀tá ilẹ̀ Yorùbá ni yín o. Déjì tìlú Àkúrẹ́ gbogbo tẹ́ ẹ dánwò ní àbẹ̀ gbogbo ẹ̀ la gbọ́. Tẹ́ ẹ bá ṣọ́ra, àwọn ọ̀dọ́ jẹlé yín run kó tó di pé wàhálà gan bẹ̀rẹ̀. Ó là ń ṣe ń pariwo báyìí tantan. Ẹ̀yin yẹn má sùn lé o, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn má sùn lé rárá. Pẹ̀lú pílánì wọn, pẹ̀lú pílánì tán ní, ẹ má sùn lé. Ẹ gbọ́ àfikún bróda wa yìí, ẹ̀gbọ́n tí bróda wa tí wọ́n fi kún, ẹ pé mo gbé fídíò wọn wá lánàá. Ọkùnrin yìí ó wà nú àwọn tí Ọlọ́run fún ní ẹ̀bùn ọpọlọ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́. Mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn láàrin ìṣẹ́jú kan. Mo kí wa dáadáa, gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire, kí ló dé tí ìtàn ń tún ara rẹ̀ kọ mọ́ wa lọ́wọ́? A rí i pé ohun tá à ń pariwo ní ìsinmi pé Fúlàní ń pa wá, Fúlàní ń pa wá, Fúlàní ń pa wá. Ṣé ẹ gbàgbé wípé kíní yìí ti ń ṣẹlẹ̀ kìí ṣe 300 years ago? Ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́, láti bí 16th 17th century ló ti ń ṣẹlẹ̀. Torí wípé àmọ̀ tán kò wá jẹ́ ká mọ̀ pé irú nǹkan báyìí kìí ṣe tuntun bí ó ti ṣe máa ṣẹlẹ̀ lọ́nu. Torí àwọn Fúlàní ń sọ fún ọmọ ara tiwọn pé nǹkan báyìí wọ́n gbọ́dọ̀ mọ̀ ṣe lọ. Àwa ò sọ fáwọn tọ̀dọ̀ tiwa pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ o, ká lè bá di hámọ́ra, ká lè bá mọ̀. Ṣùgbọ́n ìtaṣe náà ojú pé à ń torí bọnú ẹ̀sìn, wọ́n wà ń lo ẹ̀sìn ọ̀hún, wọ́n fi ń bà tí a jẹ́. Kí lè tà ní sọ́ra wa, àní pasán o. Ní ṣókí bí tòní ó ti mọnu, ẹ̀yin ènìyàn mi, oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe, gbogbo ẹ̀yin tẹ́ ṣàtìlẹ́yìn fẹ́tò yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Ẹ kú ànáwọ́ sí Ọlọ́run ọba, ò ní jẹ́ kí ìnáwó tán wò yín o, lágbára lọ́wọ́ Elédùmarè. Tó a lérí jù báyìí lórí ètò ilé ní tí táfi máa bá kọ̀ tó ètò mi wá, èmi tí yín tòótọ́, Bàbá Àṣà.